àwọn tí wọ́n fẹ́ ba ìjọba Tinubu jẹ́ nìyí o. Wàhálà wà ní Nàìjíríà o. Àwọn wàhálà náà sì pọ̀ débi pé lójoojúmọ́ ní ọ̀nà àbáyọ ń dí sí i. Kò sì sẹ́ni tó dàbí pé ó mọ ọ̀nà àbáyọ kankan. Torí bó bá ti dàbí pé à ń bọ́ nínú ìṣòro kan báyìí, kí á la ó tún kọrùn bọ òmíì. Ìyẹn ni a ó sì máa rán lọ́wọ́ tí wàhálà míì yóò fi tún dé. Bẹ́ẹ̀ ló ṣe pé ọ̀rọ̀ Nàìjíríà kò níyanjú, ojúmọ́ kan wàhálà kan ni. Bóyá ìjọba PDP ni o, bóyá ìjọba APC ni o, kò sí yàtọ̀ kan níbẹ̀ o. Àfi nígbà tí a bá dáná òṣèlú kalẹ̀ tí a bá ń se ọbẹ̀ irọ́ fúnra wa nìkan. Àsìkò náà ni a ó máa pariwo ìjọba kan dá, ìjọba kan ò dáa. Nígbà tí Ọbásanjọ́ ń ṣèjọba, bí a ṣe pariwo pé ìyà ń jẹ wá rèé, wọ́n ń fìyà jẹ àwọn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí à ń lọgun lójoojúmọ́. Àgàgà nígbà tí Jonathan ń ṣe tiẹ̀ tàbí tí Buhari lèèyàn fẹ́ sọ ni. Bẹ́ẹ̀ ní tòdodo, ṣé kìí ṣe pé nǹkan le sí i fún wa làwọn èèyàn ṣe ń pariwo ni? Èló lepo bẹntiróòlù láyé Ọbásanjọ́ PDP? Èló ni láyé Jonathan PDP? Èló ni láyé Buhari APC? Èló ni láyé Tinubu APC yìí náà? Bí ìjọba kan bá ti ń lọ tí a bá ní ó burú, tí ìjọba míì bá dé, kìnní náà máa ń burú sí i ni. Ṣùgbọ́n ní gbogbo ìgbà tí àwọn ìjọba yìí bá wà níbẹ̀, àwọn tí wọn yóò máa gbèjà wọn ti jókòó sí pàkọ́ gbogbo aráàlú. O ò gbọ́dọ̀ bú wọn, o ò gbọ́dọ̀ sọ pé ara ń ni yín. Lára ẹ̀yin tí alájọ ń ni, tí ìdààmú jọ ń bá, náà ni yóò sáré dìde pé ṣé o kò ríran ni? Ara kan ò ní òun tòun o, ayé òun dáa o. Bẹ́ẹ̀ ìyà tó ń jẹ pọ̀ ju tiẹ̀ lọ. Ìwọ̀nba owó oúnjẹ táwọn òṣèlú ń fún tàbí ìrètí pé olóṣèlú kan tàbí aráalé òun kan yóò ran òun lọ́wọ́ lásìkò ìjọba náà ló fi ń sọ ohun tó ń sọ. Kò lè pẹ́ kò lè jìnnà tí yóò fi máa tọrọ owó kiri láti jẹun. Báwo ni nǹkan wá ṣe rí bẹ́ẹ̀? Ó ṣe jẹ́ pé gbogbo ìgbà ni nǹkan kì í dáa ní Nàìjíríà. Lára ẹ̀rẹ́ o, ọ̀kan nínú àwọn tí wọ́n ń bá Tinubu ṣiṣẹ́ lásìkò yìí, Rẹ́nà Mọ́kìrì, ẹni tóun náà ti fìgbà kan bú Tinubu yìí títí tó ń ṣépè fẹ́ni tó bá fẹ́ dìbò fún, tó pè é ní gbogbo orúkọ burúkú ayé yìí. Síbẹ̀ tí Tinubu fi ń ṣe àmbásádọ̀ báyìí, ọkùnrin náà jáde láìpẹ́ yìí, ó ní kí àwọn ọmọ Nàìjíríà yé pariwo pé epo bẹntiróòlù wọn, pé ariwo wo là ń pa, pé wọ́n ń ra lítà epo bẹntiróòlù ní $1,000 ó lé, pé 200 náírà, 3,200 naira ni wọ́n ń ta epo ní United Kingdom, ìlú òyìnbó. Bẹ́ẹ̀ kò dáa bí a ṣe ń pariwo níbí rárá ni o, torí níṣẹ́ ládàbí aláìmoore. Bí àwọn èèyàn wa ṣe rí nìyẹn o. Bí àwọn tó pọ̀ nínú ìjọba Tinubu yìí náà ṣe rí nìyẹn o. Ẹni yìí ló jẹ́ gbogbo ìgbésẹ̀ yòówù tí Muhammadu Buhari bá gbé, gbogbo ìgbà tó wó epo bẹntiróòlù ń lọ sí bíi $200 péré, 200 naira. Ohun tí kò sọ sí Buhari ló ń lọ yẹn, pé ó ń fìyà jẹ ọmọ Nàìjíríà ni, ó fẹ́ da ìlú rú ni, àti pé àwọn nǹkan tó ń hù níwà yìí kì í ṣe ohun tó lórí orílẹ̀-èdè gbọ́dọ̀ máa ṣe. Àmọ́ lónìí tí epo bẹntiróòlù jẹ́ bí 1,200 naira, Ọmọkìrì ní kò yẹ ká pariwo nítorí nílùú òyìnbó 3,200 ni wọ́n ń tà á. Bí ayé Nàìjíríà ti rí nìyẹn. Àwọn afirọ́bòótọ́ ẹ̀dá ló ń ṣèjọba fún wa. Ọmọkìrì kò rántí sọ fún wa pé bí òṣìṣẹ́ bá ṣe iṣẹ́ wákàtí kan péré ní UK, owó ẹ̀ lé ní £12 fún iṣẹ́ wákàtí kan tó ṣe. Bó bá ṣe iṣẹ́ wákàtí 8 tí àwọn òṣìṣẹ́ tiwa náà ń ṣe níbí lóòjọ́, owó ẹ̀ lé ní £100. Èyí ni pé òṣìṣẹ́ tó kéré jùlọ ní orílẹ̀-èdè United Kingdom tí Ọmọkìrì ń wí yìí, £3 ní owó ẹ̀ lóṣù kan. Ní Nàìjíríà tiwa, ìjọba àpapọ̀ tiwa ṣe wá lóore. Owó òṣìṣẹ́ tiwa tó kéré jùlọ $70,000, 70,000 ní. 70,000 ní òṣìṣẹ́ Nàìjíríà yóò gbà tó bá ṣiṣẹ́ fún 30 ọjọ́. Owó òṣìṣẹ́ tó kéré jùlọ nìyẹn. Ṣùgbọ́n bí a ti wí tẹ́lẹ̀, owó òṣìṣẹ́ tó kéré jùlọ ní UK ní wákàtí kan £12 ó lé, nítorí £12.7 ni. Owó náà sì lé ní £100 ní wákàtí 8 tí àwọn náà yóò fi ṣiṣẹ́ ojúmọ́ kan.
bí èèyàn bá fẹ́ ṣẹ́pọ̀n ní báǹkì lásìkò yìí tí kò lọ sọ́dọ̀ àwọn mọ́là abániṣẹ́wó bureau de change, 1,800 náírà ni wọn yóò fún, ìyẹn 1,850 náírà. tó bá jẹ́ ọ̀dọ̀ àwọn bureau de change ló lọ, owó náà lè jù bẹ́ẹ̀ lọ. ohun tí eléyìí túmọ̀ sí ni pé nígbà tí ẹ bá ṣẹ́ owó tí òṣìṣẹ́ tó wẹ̀ kéré jù lọ ń gbà ní United Kingdom ní ojúmọ́ kan, owó náà yóò jẹ́ iye tí òṣìṣẹ́ Nàìjíríà yóò gbà ní oṣù 2 àtààbọ̀. èyí ni pé láàárín ọjọ́ 6 péré, 6 days, òṣìṣẹ́ tí owó oṣù ẹ̀ kéré jù lọ ní ìlú òyìnbó United Kingdom yóò gba iye owó òṣìṣẹ́ tó owó oṣù ẹ̀ kéré jù lọ ní Nàìjíríà lọ́dún kan. ẹ wo ọjọ́ 6 sí ọdún kan. nígbà tí owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lọ ní Nàìjíríà lọ́dún yóò jẹ́ 840,000, ẹgbẹ̀rún lọ́nà òjìlélẹ́gbẹ̀rin. owó oṣù òṣìṣẹ́ tó kéré jù lọ ní United Kingdom yóò jẹ́ 5.5 mílíọ̀nù, 5,550,000 náírà. báwo ni ẹni tí ọpọlọ ẹ̀ pé tó sì ní àròjinlẹ̀ yóò ṣe wá máa fi iye tí wọ́n ń ta epo mọ́tò ní United Kingdom wé iye tí wọ́n ń tà á ní Nàìjíríà? irú eléyìí ò dáa, nítorí ẹni tó ń sọ̀rọ̀ yìí ọlọ́pọlọ tó mọ ohun tó ń sọ ni, ṣùgbọ́n nítorí àti fi rọ́bọ òótọ́ lójú, nítorí àti sọ fún àwọn tó ń ṣèjọba pé òun ń ṣe dáadáa sí wọn, ló ṣe ń sọ irú ìsọkúsọ báyìí jáde lẹ́nu. ní United Kingdom tí ọkùnrin aṣojú ìjọba Nàìjíríà yìí ń sọ, àwọn ọ̀nà ńlá 3 ni wọ́n fi ń lọ síbi iṣẹ́ níbẹ̀. ètò náà sì dáa débi pé àwọn èèyàn míì ń gbé ní ìlú bíi Àbújá tí wọn yóò máa ṣiṣẹ́ lÉkòó tí wọn yóò sì máa padà lọ lójoojúmọ́. tìrẹ́ẹ̀nì ni wọ́n ń wọ̀ lọ, ọkọ̀ ojú irin àwọn tí wọ́n ń rìn ní ìlú kan sí ìlú míì, àwọn tí wọ́n ń rìn ní ìpínlẹ̀ kan sí ìpínlẹ̀ kan, àwọn tí wọ́n ń rìn láàrin ìgboro. àwọn tí wọ́n ń ná ìgboro yìí dáa débi pé kálukú mọ iye aago tí wọn yóò dé tẹ̀sán wọn. tó bá sì jẹ́ àsìkò tí àwọn èèyàn pọ̀ tí wọ́n ń lọ síbi iṣẹ́ ni, ìṣẹ́jú 5 yìí ní tírẹ́ẹ̀nì yóò máa dé tẹ̀sán kọ̀ọ̀kan. bí ọ̀kan ti ń lọ ni òmíì ń dé láàrin ìṣẹ́jú 5 ni. bí kí náà yóò sì ṣe ti bẹ̀rẹ̀ láti bí aago 6 òwúrọ̀ títí di aago 9 nìyẹn, nígbà tí gbogbo òṣìṣẹ́ yóò ti kọjá síbi iṣẹ́ wọn. àwọn tírẹ́ẹ̀nì náà dáa débi pé iye tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn èèyàn tó ń sáré wọ̀ ọ́ ní àárọ̀ kùtùkùtù, iye bẹ́ẹ̀ kọ́ ni wọn yóò gbà lọ́wọ́ àwọn tí wọ́n bá wọ̀ ọ́ lẹ́yìn aago 10 títí di bí aago 3. àwọn tírẹ́ẹ̀nì dáa débi pé èèyàn lè má gbé mọ́tò tó ní jáde láàrin oṣù kan, nítorí kó rìn díẹ̀ kó bọ́ sí tẹ̀sán ni kó sì wọkọ̀ ojú irin, kó tún ka ìwé ìròyìn títí tí yóò fi dé ibi tó fẹ́ lọ. bí ó bá sì jẹ́ tírẹ́ẹ̀nì ọ̀nà jíjìn ni, ó lè má dúró ju bíi ibùsọ̀ 3 tàbí 4 lọ láti irú Èkó sí Àbújá. express ni wọ́n ń pè é, láàrin wákàtí 2 ó ti débi tó ń lọ, bẹ́ẹ̀ ni yẹn ò ní jẹ́ ìrìn kékeré rárá. bẹ́ẹ̀ àwọn tírẹ́ẹ̀nì míì wà tó jẹ́ láàrin ìlú ni wọ́n ti ń ṣiṣẹ́, tí wọ́n máa ń rin ìrìn tó tó Abẹ́òkúta sí Èkó, tí wọn yóò sì máa dúró ní gbogbo bus stop, ìyẹn ní gbogbo ibùsọ̀ lójú ọ̀nà, tí wọn yóò máa gbèrò tí wọn yóò sì máa já. àwọn tírẹ́ẹ̀nì míì wà tó jẹ́ agboolé làwọn ń ná. tí tírẹ́ẹ̀nì tàbí mọ́tò bá já àyàn sílẹ̀ níbi Ṣàngó, àwọn míì ti wà tí yóò gbé wọ inú àwọn agboolé lọ. èyí tí àwa fi ń lo ọ̀kadà níbí, tí kò sì ní sí wàhálà kan fẹ́ni tó bá wọ àwọn tírẹ́ẹ̀nì náà débi tó bá ń lọ. bákan náà ni àwọn tírẹ́ẹ̀nì wà láti orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì o. èèyàn lè wọ tírẹ́ẹ̀nì láti London lọ sí Paris ní France, tàbí láti London lọ sí Milan ní Italy, tàbí láti London lọ sí Frankfurt ní Germany, àti àwọn orílẹ̀-èdè àgbáyé míì nílẹ̀ Europe àti agbègbè wọn. bẹ́ẹ̀ ni owó tírẹ́ẹ̀nì orílẹ̀-èdè sí orílẹ̀-èdè wọ̀nyí kò tó owó ọkọ̀ ojú òfurufú o. ó sì ṣeé ṣe kí èèyàn wọ tírẹ́ẹ̀nì lálẹ́ ní London nígbà tí ilẹ̀ yóò bá sì mọ́, ó ti wà ní France tó ń bá wọn ṣeré. bí ètò tírẹ́ẹ̀nì ṣe rí nílùú òyìnbó tí ọ̀mọ́kiri ń fi wá wèrè, níbi tí èèyàn ti lè gbé mọ́tò ẹ̀ sílẹ̀ tí kò ní gbé e jáde rárá ju ọjọ́ ìsinmi tó bá fẹ́ lọ kí àwọn ọ̀rẹ́ ẹ̀ nìkan, tàbí tó fẹ́ wọ́ọ̀mù mọ́tò náà jáde. níbi tó ṣe pé tí èèyàn bá rọ táǹkì ẹ̀kún tó ní full tank, oṣù 2 sí 3 kò tí ì ra epo míì sí i. tírẹ́ẹ̀nì lásán nìyẹn. lẹ́yìn èyí ló kan ọkọ̀ bọ́ọ̀sì. àwọn bọ́ọ̀sì tí wọ́n ń ṣiṣẹ́ gidi, bí àwọn tí wọ́n ń lọ sí ọ̀nà jíjìn ti wà, náà làwọn tí wọ́n ń lò láàrin ìlú. kò sí ibi tí ẹnìkan fẹ́ lọ tàbí tó ti ń ṣiṣẹ́ tí bọ́ọ̀sì ò ní gbé e débẹ̀ o, nítorí pé ọ̀pọ̀ àwọn bọ́ọ̀sì náà
máa ń dúró púpọ̀ lọ́nà ni àwọn òṣìṣẹ́ ṣe máa ń fẹ́ kó jẹ́ tírẹ̀nì làwọn wọ̀ ni. Àmọ́ kò sí ibi tí o fẹ́ lọ tí bọ́ọ̀sì kò dé tí o bá sì ti tètè jáde. Bọ́ọ̀sì wà dáadáa tí yóò gbéni dé ibi tí tọ̀hún bá ń lọ lásìkò náà gan-an. Ètò ti wà ní gáréèjì gbogbo, kì í ṣe ibi tí àwọn agbèrò tàbí ọmọ ìta wà, nítorí kì í ṣe kọ̀ǹdọ́tọ̀ tàbí onímọ́tò ló fẹ́ sanwó fún. Fi káàdì ẹ wọlé ni, káàdì tí o ti rà níbì kan nítòsí ilé tí ò ń gbé tàbí ní tẹ̀sán gan-an. Bí o bá ti ní páàsì yìí lọ́wọ́, kò sí ọkọ̀ tí o kò lè fi wọ̀, kò sí irú bọ́ọ̀sì tí o kò lè wọ̀ nígbà tí owó tí o san bá ti pé. Àwọn èèyàn yìí ṣe kinní kan fáwọn aráàlú wọn, ìyẹn ni pé tí òṣìṣẹ́ kan bá fẹ́ ra káàdì yìí, ó lè ra èyí tí yóò gbé fún odidi oṣù kan gbáko tàbí odidi ọ̀sẹ̀ kan tàbí ọ̀sẹ̀ méjì. Bí o bá ti sanwó tó yẹ títí oṣù kan yìí yóò fi parí, kò sí bọ́ọ̀sì ibi tí o kò lè wọ̀ o. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe èyí tí o lè fi wọ bọ́ọ̀sì àti tírèènì papọ̀ tí o bá ti sanwó káàdì náà. Kò sí ibi tí ò ń lọ tí kò ní gbé ọ lọ. Bẹ́ẹ̀ ni wọ́n ní ètò fún àwọn àgbàlagbà ìlú wọn. Àwọn àgbàlagbà míì kì í sanwó rárá, àwọn míì sì wà tí wọn yóò dín wọn lówó iye tí wọ́n bá fẹ́ san. Lẹ́yìn náà ni àwọn táksì wà o. Kò sí ibi tí ò ń lọ tí o kò ní rí wọn bí o bá ti lówó wọn lọ́wọ́. Lẹ́yìn náà ni àwọn táksì olówó tí wọ́n ń pè ní káàbù. Àwọn olówó nìkan ló ń wọ̀ yẹn. Bí kì í bá ṣe pé o jẹ́ àjòjì tàbí olówó, kò sí ohun tí yóò mú ọ dé ọ̀dọ̀ tiwọn. Bẹ́ẹ̀ náà lọkọ̀ ojú omi wọ́n ń ṣiṣẹ́. Àwọn bòmíì wà tó jẹ́ ọkọ̀ ojú omi ni wọ́n ń wọ̀ lọ láàrin ìlú, láàrin ìpínlẹ̀ kan sí kejì àti láàrin orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì. Ọkọ̀ ojú omi wà tí wọ́n ń kérò náà lọ́bọ lójoojúmọ́ sì ni. Èyí ni pé kò sí ìnira kankan fáwọn ará United Kingdom tí ọ̀mọ́kiri ń fi wáwé yìí. Irú ètò ìrìnnà tó bá wù wọ́n ni wọ́n lè lò ní tiwọn. Ẹni tó bá fẹ́ wọ bọ́ọ̀sì yóò wọ̀, èyí tó fẹ́ wọ tírèènì yóò wọ̀, ẹni tó bá fẹ́ wọ táksì yóò wọ̀. Bẹ́ẹ̀ ni kí wọ́n tó lọ síbẹ̀ wọ́n ti mọ iye owó tí wọ́n fẹ́ san. Kò jọ ti orílẹ̀-èdè Nàìjíríà níbi tí àwọn ìjọba wa ti fà wá lé àwọn agbèrò lọ́wọ́. O ò lè sọ pé iye báyìí ni wọn yóò gbé Ìbàdàn sí Èkó lónìí o, àfi tó o bá débẹ̀. Àwọn agbèrò tí wọn yóò sì bu owó lé ààyè tí èèyàn bá wọn ni. Kò sí ààbò lójú pópó, kò sí lọ́nà tírèènì, kò sí ìfọ̀kànbalẹ̀ lórí ìrìnnà kankan. Àbí mélòó làwọn èèyàn tí wọ́n ti jí gbé lọ lọ́nà Àbújá sí Èkó? Ta ló rí wọn gbà sílẹ̀? Ṣé bí wọ́n ti ń gbé wọn lọ nílùú òyìnbó tí ọkùnrin yìí ń fi wáwé nìyẹn? Èèyàn lè rìn láàrin London láago 3 òru, ní ìlú kan sí kejì láago 1 òru. Kò sẹ́ni tí jínigbé bíi tiwa. Báwo lèèyàn kan yóò ṣe máa wá fi wàhálà tó ń bá wa nílẹ̀ yìí wé ti United Kingdom? Ṣé tó ń fẹ́ bá wa wá ojútùú sí ni àbó ń dákun? Àmọ́ yàtọ̀ sí pé owó tí à ń gbà ní Nàìjíríà àti ìlú òyìnbó yìí kò jọ ara wọn. Yàtọ̀ sí pé àwọn ṣètò ìrìn àjò oríṣiríṣi fáwọn èèyàn tiwọn tó fọkànbalẹ̀ tí àwa ò ṣe. Bí gbogbo ayé bá ń pariwo pé bẹntiróòlù wọn, kò yẹ kí irú igbe bẹ́ẹ̀ máa ti ẹnu ọmọ Nàìjíríà jáde ni. Ohun tí àwa ń wí nìyẹn. Ìdí ni pé àwa ní epo rọ̀bì tí wọ́n fi ń ṣe bẹntiróòlù yìí. Ká fọ̀ ọ́ nìkan ni. Kò sì sí ìdí tí a kò lè lo epo tiwa láti fi tún ayé àwọn ọmọ Nàìjíríà tiwa ṣe. Epo mélòó la fẹ́ lò lójúmọ́? Kí ló lè fún ìjọba láti yà sọ́tọ̀ kí wọ́n sì mójútó? Gbogbo ayé ló ń pariwo pé rìfáínárì, àwọn ilé ìfọpo wa ò dáa mọ́, pé wọ́n ti gbó. Wọ́n ti kúrò ní èyí tó ṣe é lò mọ́. Wọ́n sì ti náwó burúkú lé kinní náà lórí láti ayé àwọn Babangida, tí àwọn Abacha sì fi kó owó burúkú tí a kò gbọ́ irú ẹ̀rí jẹ. Wọ́n ní kí wọ́n tà á, ṣùgbọ́n wọ́n láwọn ò tà o. Àwọn tó mọ̀ nípa iṣẹ́ náà láwọn kinní náà kò ṣeé tún ṣe mọ́. Síbẹ̀ àwọn kan gba ààrẹ tiwa, ààrẹ Tinubu yìí nímọ̀ràn pé kó gbé e fáwọn ará China kí wọ́n tún ṣe. Owó gọbọi ló tún lọ sídìí ẹ̀ yẹn o. Nígbà tó bá sì yá lẹ́yìn ọdún díẹ̀ báyìí, a ó gbọ́ pé owó tí àwọn ará China náà gbà ti wọgbó lọ. Gbogbo eléyìí ń bá wa nítorí àwọn tí wọ́n súnmọ́ ààrẹ, àwọn olùdámọ̀ràn, àwọn mínísítà. Ẹni aburú pọ̀ nínú wọn ju ẹni ire lọ o. Aburú ibẹ̀ sì wá ni pé ọ̀rọ̀ tí àwọn ẹlẹ́nu dídùn yìí, àwọn òpùrọ́ yìí bá ń sọ ni yóò dé etí ààrẹ. Àwọn ni wọn yóò mọ bí ọ̀rọ̀ náà yóò ṣe jáde nínú àwọn ìwé ìròyìn àti lórí ayélujára gbogbo, tí wọn yóò máa wá fi hàn ààrẹ pé ẹ rí ohun tí lágbájá ń sọ, àwọn tí wọ́n ń gbèjà ìjọba yín nìyẹn o. Bẹ́ẹ̀ òpùrọ́ ló pọ̀ nínú àwọn èèyàn yìí. Àwọn àṣebàjẹ́ tó ṣe bí tàwọn là ń wí. Àwọn olè agbéwiri, àwọn ọ̀gárá ọlọ́ṣà àforúṣekà, àwọn abatẹnijẹ́ tí wọ́n ń torí ohun tí àwọn ń jẹ lẹ́nu tàbí ohun tí wọ́n fẹ́ jẹ bá yí ogunlọ́gọ̀ ọmọ Nàìjíríà jẹ́ ni. Bí ìjọba kan bá ń ṣe dáadáa, kò sẹ́nìkan tó lè bọ́ sí kọ̀rọ̀ kó máa pariwo pé ìjọba bẹ́ẹ̀ kò ṣe dáadáa. Bó bá ń ṣe bẹ́ẹ̀, àwọn aráàlú yóò rí, wọn yóò mọ̀ pé irọ́ ló ń pa, ìlara àti tẹ̀m̀bẹ̀lẹ̀kun ló ń pa á kú lọ.
bẹ́ẹ̀ náà ló sì rí tí ìjọba kan kò bá ṣe dáadáa táwọn àgbà lọ́wọ́ mẹ́rìí àwọn ajẹlójú onílé kan bá ń pariwo èké pé àrírú ìjọba eléyìí rí o ìjọba báyìí ló ṣe o àwọn aráàlú yóò máa mọ̀ wọn yóò sì máa wọ̀n wọ́n lépè títí dé orí ìrandíran wọn bí èpè náà kò sì jà wọ́n yóò padà wá jà wọ́n ọmọ wọn. ohun tí Tinubu ṣe gbọ́dọ̀ ṣọ́ra gidigidi rèé o àwọn alábòsí àwọn ọ̀bàyéjẹ́ àwọn ẹni aburú ló pọ̀ jù nínú àwọn tí wọ́n yí i ká yìí kó ṣọ́ra fún wọn o bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò ba ìjọba ẹ̀ jẹ́ ni o. Ọláyíwọlá alága ló ń ṣe àyẹ̀wò sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìnira tó ń bá ọ̀pọ̀ ọmọ Nàìjíríà tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú dédé àkókò yìí o.